yín la kí iṣẹ́ yín ò ní dìṣẹ́ ṣàmì àṣẹ. gbogbo ìdẹ̀ra rédíò iṣẹ́ wa ò ní dìṣẹ́ àṣàmì àṣẹ. ètò lórí ìṣọ̀kan ẹbí ó dá wa lójú ìdẹ̀ra rédíò lẹ́ ó ti gbọ́. ètò lórí ọ̀rọ̀ òṣèlú ó dá wa lójú ìdẹ̀ra rédíò lẹ́ ó ti gbọ́. ètò eré ìdárayá ńkọ́ ó dá wa lójú ìdẹ̀ra rédíò lẹ́ ó ti gbọ́. ètò fún gbogbo ọ̀dọ́ pátá ó dá wa lójú ìdẹ̀ra rédíò lẹ́ ó ti gbọ́. Kékulé ó sọ fún tòkó ìdẹ̀ra ti dé fún ròyìn lábala lábala ìdẹ̀ra ni ẹ gbọ́. ọ̀tàn ayé gbajúlà wà tá a ti ń ṣe bẹ̀bẹ̀. kò sí rọ́bẹ̀. gbogbo ìdẹ̀ra rédíò ọ̀tàn ayé gbajúlà wà tá a ti ń ṣe bẹ̀bẹ̀. ìdẹ̀ra rédíò má gbé kúrò ńbẹ̀. Sányán ti dé bàbá aṣọ níṣe àlárì ti dé lóòrọ̀ tòní bábẹ́ wò. Agogo ọba ti dé láàrin àwọn òròyìn lóòrọ̀ tòní láti ìkànnì ìdẹ̀ra 105.3 FM akónílé akálejò akọkùnrin bẹ́ẹ̀ sì rí náà la ṣe bẹ́ẹ̀ lákè ọmọ kékeré àti àwọn àgbàlagbà akóyunnú akí àṣẹ̀bí lóòrọ̀ tòní sórí ìròyìn agogo ọba gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé táago mẹ́wàá bá ti láǹfààní láti lù lójoojúmọ́ báyìí la mọ́ láǹfààní àti mọ̀ kó àwọn ìròyìn lọ́kọ̀ọ̀kan àti ní èjèèjì wá ẹ wò tòórọ̀ tòní yóò tún ṣe bẹ́ẹ̀ yóò légbà kan ju ọ̀rìn lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ẹyẹ méjì ẹyẹ kan kì í fi apá kan fò apá méjì òun lẹyẹ fi fò ṣùgbọ́n lóòrọ̀ tòní kìíní ọ̀hún ó tún ṣe bẹ́ẹ̀ ó tún rí fíàgàn ṣùgbọ́n kọ́lọ́hún ọba kó ṣe bẹ́ẹ̀ kó ṣàánú ẹni lọ́wọ́ àwọn ètò ilé tó ṣe bẹ́ẹ̀ tó wà ńlẹ̀ ìyún láyọ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí kìíní ọ̀hún yóò ṣe bẹ́ẹ̀ yóò légbà kan jọ̀rin lọ lásìkò tá a wà yìí nílùú Ọ̀tà Ayégbájú ni ṣùgbọ́n ẹja ṣe bẹ́ẹ̀ ẹja kàròyìn gbogbo bó ti ṣe jẹ́ ìyún lábala ètò ọ̀hún já wọn sí yóò tún mọ̀ ṣe bẹ́ẹ̀ já yín bẹ́tà tó bá ti di àkókò ilé ti eré ìdárayá tí ó ṣe bẹ́ẹ̀ tí ó gùnrí àgbàgbé ìròyìn agogo ọba òun náà mo ṣe bẹ́ẹ̀ mo gbé wá fún yín lóòrọ̀ tòní ṣùgbọ́n ṣáájú ohun gbogbo ó kọ ọmọ ló ṣe bẹ́ẹ̀ ló jẹ ìjánu fún ọmọ èmi àsì mọ́ wí fún yín pé torí tọ́mọ ó bá dàn kan ó la ṣe ń fọmọ ló kọ lọ́jọ́ súná ṣùgbọ́n lọ́wọ́n ọba mi Aláwùrábí kò ní jẹ́ kí èmi àti yẹn ká dá ọ̀ràn àrán òun lámọ̀ dá ohun rere lámọ̀ ṣe nígbà gbogbo àti lásìkò gbogbo Tolúlọpẹ́ òun ló kọ mi Ọlánrewájú òun ni bàbá tó bẹ ń lọ́mọ ọ̀nkú tí tó ní ṣúgà di eloquent presenter olóńkìyín káàbọ̀ sórí ìròyìn agogo ọba níkànnì ìdẹ̀ra 105.3 FM gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé láwẹ́láwẹ́ báyìí là á mọ̀ ọ̀lẹ̀ jẹ lábala náà ní kinní ọ̀hún ká ti bi lẹ́bẹ̀ ká ti bi ẹ̀mú ọ̀lẹ̀ jẹ lóòrọ̀ tòní lórí ìròyìn agogo ọba kákọ́ mọ já àwọn àkòrí eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó ṣúyọ ìyẹn nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa mo ti dé lóòrọ̀ tòní mo kó àwọn ìwé ìròyìn lọ́kọ̀ọ̀kan àti ní èjèèjì wọlé ìwé ìròyìn Daily Post ó ń bẹ níwájú mi lóòrọ̀ tòní ìwé ìròyìn The Punch àti Saturday Vanguard mẹ́tẹ̀ẹ̀ta òun náà ló ṣe bẹ́ẹ̀ ló bá mi wóde lóòrọ̀ tòní ẹjẹ́ ń bẹ̀rẹ̀ lóní pápápá ilé tí wọ́n ń ṣe lórí pápá kán mọ́ bá farapa nínú ìwé ìròyìn Daily Post ìròyìn kan ṣe bẹ́ẹ̀ jáde láti ìpínlẹ̀ Ọ̀ṣun léyìí tó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ bí àmọ̀ràn kí ni àkòrí kíní ọ̀hún gan ó ní kí ẹni tí ń ṣe gómìnà ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun kó kú dúró ní ẹgbẹ́ òṣèlú PDP kó sì mọ̀ ṣe àtìlẹ́yìn tó bá ní í ṣe fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí ètò ìdìbò ọdún 2027 ṣùgbọ́n kó mọ̀ kúrò nínú ètò ìdìbò ọdún nínú ẹgbẹ́ òṣèlú PDP àwọn wo ló fi àmọ̀ràn ọ̀hún tí wọ́n fi fún gómìnà Adémọ́lá Adélékè ẹgbọ́ta àbáwọnú kínní ọ̀hún lóní rẹ̀ bùtù lóòrọ̀ tòní ìwínú ìwé ìròyìn Daily Post òun làkórí ọ̀hún wà. Bákan náà nínú ìwé ìròyìn Daily Post ọ̀hún
ó ní mo ti rí ìròyìn eléyìí tóun náà tún jẹ́ bí ìfiléde àti ìfitónilétí láti iléeṣẹ́ ọmọ ológun léyìí tó ní í ṣe pẹ̀lú wípé àwọn tó ń gbé ìròyìn òfegè káàkiri wípé àwọn ọmọ ológun wọ́n ti ń ṣe ìgbanisíṣẹ́ ọmọ ológun lásìkò tá a wà yìí ọyẹ iléeṣẹ́ ọmọ ológun ti wá jáde gbangba lóòrọ̀ tòní tí wọ́n sì ń sọ di mímọ̀ ìpèsè rẹ̀ ìròyìn tán fi léde o kìíní ọ̀hún òfegè òun náà ló jẹ́ àsìkò tí kìíní ọ̀hún tí ó bá jáde àwọn ò mọ̀ fi tó yín létí bóò ní kìíní ọ̀hún bóò ní ó ti jẹ ẹgbọ́n tá a bá wọnú ẹ̀ lóní sàn-án lóòrọ̀ tòní lásìkò tí mo wà yìí ẹ jẹ́ mú àkòrí jáde nínú ìwé ìròyìn The Punch eléyìí tí ó jáde lóòrọ̀ tòní níbi tí wọ́n ti ń sọ di mímọ̀ ìyẹn látàrí bí agbésùnmọ̀mí bí wọ́n ti ń ṣiṣẹ́ láabi wọn jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́tún àti lósì tó sì jẹ́ pé iṣẹ́ wọn ọ̀hún wọ́n ń ṣe láìsinmi ni wọ́n ní àwọn ọlọ́dẹ ìyún àwọn ẹlẹ́ṣọ́ ààbò ìbílẹ̀ wọ́n ti wá jáde yanyanyanya báyìí tí wọ́n sì ń sọ di mímọ̀ pé tí ìjọba àpapọ̀ bá lè ṣe àtìlẹ́yìn fún àwọn wípé àwọn náà ṣe tán láti gbé gbogbo ohun táwọn ní jáde káwọn gbé lọ́nú igbó láti fi lọ́ọ́ kọjú àwọn agbésùnmọ̀mí ní ibùba wọn ilé tí wọ́n forí pamọ́ sí láwọn inú igbó jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà inú ìwé ìròyìn The Punch tó jáde lóòrọ̀ tòní òun ní ìròyìn ọ̀hún òun láti ṣe bẹ́ẹ̀ láti kà á lóòrọ̀ tòní Daily Post òun lọ́wọ́ mi tún ṣe bẹ́ẹ̀ ló tún gán báyìí báyìí mo ti wà ní ìpínlẹ̀ Abia níbi tí ẹni tó jẹ́ abẹnugan fún ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà èèyàn Kalu tó ti ń gba àwọn èèyàn tó wà ní ẹkùn gúúsù ìlà oòrùn orílẹ̀‐èdè Nàìjíríà tó ń gbà wọ́n lámọ̀ràn wípé ẹ̀yin ẹ ṣe bẹ́ẹ̀ ẹ wà ní ìbámu pẹ̀lú àgbékalẹ̀ ìrètí ọ̀tun ti ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbé kalẹ̀ wọ́n ní tẹ́ ẹ bá ti wà ńlànà rẹ̀ tẹ́ ẹ bá ti wà ní ìbámu pẹ̀lú ẹ̀ kò sí nǹkan kan eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó mi ẹkùn gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà tí ó mi lẹ́sẹ̀ inú ìwé ìròyìn Saturday Vanguard eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó jáde lóòrọ̀ tòní àkòrí kan náà ṣe bẹ́ẹ̀ jáde ńbẹ̀ lẹ́yìn tí màá tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ rẹ̀ lẹ́ta bá ti wọ inú àwọn kẹtẹpẹ kí làkòrí ọ̀hún ó ní ìrọ́kẹ̀kẹ̀ òun náà ló ṣe bẹ́ẹ̀ ló ti dá ìpayí kéke ẹ̀rù sí ọkàn àwọn èèyàn tó wà nínú ẹgbẹ́ òṣèlú Labour Party bíi Oti àti àwọn míì bó ti ń fojú hàn pé wọ́n fẹ́ kó nu ẹgbẹ́ òṣèlú ọ̀hún lọ sínú ẹgbẹ́ òṣèlú APC bó ló ti jẹ́ àka ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ nínú ìwé ìròyìn Vanguard tó jáde lóòrọ̀ tòní nínú ìwé ìròyìn Daily Post ẹ̀wẹ̀ mo tún rí ìròyìn eléyìí tí àkòrí rẹ̀ sọ di mímọ̀ wípé ṣe é rí gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìgbésùnmọ̀mí ìjínigbé ìṣekúpani lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní ṣe é rí kì í ṣàwọn náà o wọ́n ní èrò wọn tó ń jó lórí omi wọ́n ní onílù rẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó wà ní ìsàlẹ̀ omi ni wọ́n ní àwọn kan eléyìí tó ń ṣe ìgbárùkùtì fún wọn láti ilẹ̀ òkèrè ni tí ò bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kìíní ọ̀hún ó ti yẹ kó rẹ̀ wọ́n látọjọ́ ìta ló fi ọ̀rọ̀ ọ̀hún ta ló fi léde tó ké gbàjarè sí ìgboro ayé gómìnà ní ìpínlẹ̀ Borno òun náà ni ó ṣe bẹ́ẹ̀ ló ké gbàjarè bí àwọn ẹgbẹ́ agbésùnmọ̀mí Boko Haram àti ISWAP bó tún ṣe ń ṣe ìkórajọpọ̀ ní apá abìkan ní ìpínlẹ̀ Borno gómìnà Zulum òun ló ké gbàjarè sí ìgboro ayé bóòlù kìíní ọ̀hún bó ló ti jẹ ẹgbọ̀ta àbáwọnú ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ lóòrọ̀ tòní. bákan náà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lóòrọ̀ tòní ọjọ́ àbámẹ́ta sátidé wọ́n ní méjì nínú ìdá mẹ́ta àwọn agbègbè eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó wà ní ìpínlẹ̀ Benue òun náà ló jẹ́ pé àwọn darandaran àwọn adaranjẹ̀ òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ náà ń ṣe ìṣàkóso ní àwọn agbègbè tó jẹ́ ìdá méjì nínú ìdá mẹ́ta ní ìpínlẹ̀ Benue ta ló fi ọ̀rọ̀ yìí ta ló fi léde tá a bá wọnú ẹ̀ látọ̀pẹ̀pẹ̀ kìíní ọ̀hún bó ti jẹ́ àti bó ti lọ nínú ìwé ìròyìn The Punch tóun náà ṣe bẹ́ẹ̀ tó tún jáde ẹjẹ́ ń ṣe bẹ́ẹ̀ kí n mú eléyìí tó ní í ṣe pẹ̀lú wípé bí ìpínlẹ̀ Rivers bí ó bá lálàáfíà tí ó bá tòrò wọ́n ní kí ni àwọn nǹkan kan àtàwọn nǹkan kan eléyìí tá a gbọ́dọ̀ mú ṣe wọ́n ní Wike wá ṣe bẹ́ẹ̀ wá jáde pé ẹ̀yin tá a gbọ́dọ̀ ṣe tí ìpínlẹ̀ Rivers tí ó fi tòrò tí àlàáfíà ó fi jọba ń bẹ̀ òun náà ni wípé káwọn ó ṣe báyìí wọ́n ní Wike ó ṣe bẹ́ẹ̀ ó ka àwọn nǹkan kan àtàwọn nǹkan kan eléyìí tí wọ́n gbọ́dọ̀ ṣe kí ìpínlẹ̀ Rivers lè bá a tòrò ó kà á sínú ìwé ìròyìn The Punch tó jáde lóòrọ̀ tòní eléyìí ni màá fi ṣe bẹ́ẹ̀ káàdì rẹ̀ ńlẹ̀ nínú ìwé ìròyìn The Punch bákan náà látàrí ètò ìdìbò ọdún 2027 eléyìí tí yóò mọ̀ wáyé lórílẹ̀‐èdè wa Nàìjíríà
wọ́n ní ẹni tó ti fìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ ìyún lórílẹ̀‐èdè wa Nàìjíríà Àtíkù Abubakar wọ́n ní ó bẹnu àtẹ́lù ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu tó ń ti bí Kwakwaso bó ti ń ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan tó wà ńlẹ̀ wípé ẹgbẹ́ òṣèlú wo ni kóun lọ nínú àwọn ẹgbẹ́ òṣèlú eléyìí tí wọ́n ń pe òun lásìkò táwọn wà yìí. Wọ́n ní Kwakwaso ó fẹ́ kó òun ẹgbẹ́ òṣèlú tó wà kó sì kó gbogbo àwọn èèyàn rẹ̀ kó wọn lọ sínú ẹgbẹ́ òṣèlú kan bó ní kinní ọ̀hún bò ló ti jẹ ẹgbọ̀n tá a bá wọnú ẹ̀ lónìí sánsan. ní báyìí ẹja lọ sí ẹ̀ka àpolówó ọjà ká lọ polówó tá a bá ti wá dé láti ẹ̀ka àpolówó ọjà ọ̀hún á wọnú kẹtẹpẹ àwọn òròyìn eléyìí tí mo ti mú àwọn àkòrí rẹ̀ wá fún yín ẹ kú kàlẹ́ ń bẹ̀ ọ̀hún. Alike Concept Living Hotel ọmọ tó bá ṣiṣẹ́ déédéé ó ní láti lásìkò ìgbádùn bẹ́ẹ̀ bá ń fẹ́ ìgbádùn tí ò lẹ́gbẹ́ ẹ má wulẹ̀ dààmú kiri mọ́ o. Alike Concept Living Hotel ní kẹ́ ẹ máa bọ̀ tààràtà ilé ìgbé tó dùn ún wò pẹ̀lú àwọn yàrá tó mọ́ tónítóní ẹ̀rọ amúlétutù tí ò lẹ́lẹ́gbẹ́ àwọn yàrá tó dàbí ààfin ọba oúnjẹ aládùn tó sẹ́nu ṣọ̀kọ̀ṣọ̀kọ̀ ẹran dídín tó láta yẹ́rìyẹ́rì àwọn ọtí ẹlẹ́rìndòdò lóríṣiríṣi wine assorted drinks yogurt gbogbo ẹ̀ ló ń làágùn yọ̀bọ̀ tí wọ́n ń ṣe mumímumí iná kì í lọ níbẹ̀ torí pé ẹ̀rọ amúnáwá wà nílẹ̀ ní sẹpẹ́ ọgbà abẹ́ bá sì ṣe ń wọlé lẹ́yìn láǹfààní àti lo íńtánẹ̀tì wọn lọ́fẹ̀ẹ́ gbogbo ẹ̀yin onífàájì kò béwu dé rárá o torí pé ní gbogbo ọjọ́ Friday ní fàájì máa ń sàn láti aago 6 ìrọ̀lẹ́ mọ́júmọ́ kẹlẹ́lẹ́ gbogbo ẹ̀yin arìnrìn-àjò tilẹ̀ sú yín sọ́nà tẹ́ ẹ wá ń wá ibi tẹ́ ó sùn sí ẹ máa bọ̀ ní Alike Concept Living Hotel ètò ààbò tó múnádóko wà níbẹ̀ fún ẹ̀mí àti dúkìá yín Alike Concept Living Hotel wà ní number 7 Michael Felicia Alabi Street Ọ̀tàn Ayégbájú nípínlẹ̀ Ọ̀ṣun fún ìtọ́ni àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè Olúwadámilọ́lá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0704-129-5309 Alike Concept Living Hotel ilé ìtura ìgbàlódé fún gbogbo ènìyàn. Alike Logistics Services Limited ẹni bá mojú ògún nípa bìnírè ẹni bá sì mọ̀nà láàjẹ́ ọ̀tọ̀ bá a bá ń sọ̀rọ̀ nípa iléeṣẹ́ tó mojú lè já epo petrol nílẹ̀ yìí Alike Logistics Services Limited gbọ́njẹ fẹ́gbẹ́ wọn ò sì tẹ̀tí láti gbà owó ẹ̀bọ̀ níbikíbi tẹ́ ẹ bá ti nílò iṣẹ́ wọn láì fàkókò ṣòfò wọn ti dọ́dọ̀ yín ẹ̀yin fẹ́ epo petrol tó pẹ́ pẹ́rẹ́pẹ́rẹ́ dísù tí kì í bá ẹ́ńjìnì jẹ́ níbikíbi nílẹ̀ Nàìjíríà iléeṣẹ́ Alike Logistics Services Limited kájú ẹ̀ lítà wọn pẹ́ àwọn kì í fẹ́ atẹ́gùn sínú táǹkì ẹ̀yin fẹ́ oil AGO PPMS DPK allied products medical consumable gbogbo ẹ̀ ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ wọn o àwọn òṣìṣẹ́ wọn perégedé wọ́n sì fi gbọ̀ọ̀rọ̀ jẹ́ka tẹ̀rín tọ̀yàyà ni wọ́n fi bá pàdé yín Alike Logistics Services Limited wà ní number 1 Alike Street Alọ́mọjà Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni wọ́n tún wà ní Òkèọlá Street ọ̀nà tó lọ sílùú Ìlá Ọ̀ràngún Ọ̀tàn Ayégbájú nípínlẹ̀ Ọ̀ṣun ẹ̀lú wọn ní 08080259535 tàbí 08179496516 tàbí kẹ́ ẹ kàn sí wọn lórí ímeèlì wọn alike6@hotmail.com Alike Logistics Services Limited ọ̀gá nìkan láwùjọ òkúta. Kéré o. Ìdíje bọ́ọ̀lù aláfigigbá lórí tábìlì tí máa ń wáyé lọ́dọọdún nílùú Ọ̀tàn Ayégbájú. Michael àti Felicia Alabi Memorial Open Table Tennis Championship. Ọdún yìí tún ti fẹ́ gbéra sọ o. Ìdíje tí máa ń kó ọ̀gọ̀rọ̀ ènìyàn papọ̀ látorígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Nàìjíríà. Níbi táwọn àgbà ọ̀jẹ̀ nídìí eré bọ́ọ̀lù aláfigigbá lórí tábìlì ó ti máa figagbága. Ìdíje ó máa wáyé láàrin ọkùnrin sọ́kùnrin àtobìnrin sóbìnrin. Ìdíje ẹlẹ́ni méjì láàrin ọkùnrin. Ìdíje ẹlẹ́ni méjì láàrin obìnrin. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wá gbọ́. Gbogbo ọ̀dọ́ tó wà níjọba àbílẹ̀ Bolúwadúró tó gbangba sùn lóyẹ́. Tó bá nífẹ̀ẹ́ sí ìdíje yìí ẹ tètè lọ forúkọ sílẹ̀ nílé epo Alike tó wà nílùú Ọ̀tàn Ayégbájú tàbí kẹ́ ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08151987137. ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹrin sí ọjọ́ kẹta oṣù karùn-ún ọdún 2025 tá a wà yìí ni ó máa wáyé o. nínú gbọ̀ngàn ìdẹ̀ra multipurpose hall tó wà nílùú Ọ̀tàn Ayégbájú àjọ tó mójútéré bọ́ọ̀lù aláfigigbá lórí tábìlì nílẹ̀ Nàìjíríà Nigeria Table Tennis Federation NTTF àtọ́júgba àwọn nípínlẹ̀ Ọ̀ṣun jàdíje ọ̀hún lóǹtẹ̀ olùkéde olóyè Ayọ̀dèjì Alábí alága ẹgbẹ́ bọ́ọ̀lù aláfigigbá lórí tábìlì nípínlẹ̀ Ọ̀ṣun. tó ẹ káàbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà lọ́hùn-ún ìròyìn agogo ọba náà ló ṣe bẹ́ẹ̀ ló ń tẹ̀ sọ́wọ́ wájú níkànnì ìdẹ̀ra 105.3 FM lóòrọ̀ tòní ó yẹ ẹja mọ́ wọnú kínní ọ̀hún lọ lóní kẹtẹpẹ báyìí ká mẹ́nu lébi sùn kẹtẹ ọ̀lẹ̀ ká ṣe bẹ́ẹ̀ ká wọnú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà
eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó jáde lóòrọ̀ tòní kí n bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Ọ̀ṣun torí Yorùbá bọ̀ wọ́n pé ilé báyìí láti ṣe bẹ́ẹ̀ kó ẹ̀ṣọ́ àti ọ̀ṣọ́ lọ sóde. Wọ́n ní àwọn adarí ọlọ́pọlọ pípé kan ìyún ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún Ọ̀ṣun Leaders of Thought òun ni wọ́n ṣe bẹ́ẹ̀ náà ti gba ẹni tí ń ṣe gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Adémọ́lá Adélékè lámọ̀ràn tako kúkúrò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party lọ sínú ẹgbẹ́ òṣèlú míì. Wọ́n ní ẹgbẹ́ òṣèlú ọ̀hún òun náà ló ṣe bẹ́ẹ̀ ló sì wà ní ipò kan ilé tí àwọn gómìnà jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà tó ti ń kúrò lọ́kọ̀ọ̀kan àti ní èjèèjì lọ sínú ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba lọ́wọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà tó sì jẹ́ pé àwọn kan ṣì ń gbèrò láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún títí di àsìkò yìí. Wọ́n ní ẹgbẹ́ ọ̀hún eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tó tún rọ gómìnà Adémọ́lá Adélékè láti mọ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Wọ́n tún wá sọ di mímọ̀ wípé gómìnà Adélékè yálà tẹ́ fi kúrò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ṣe wà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún gbogbo àtìlẹ́yìn ilé tẹ́ fẹ́ ṣe fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyẹn nínú àtúndìbò yan rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́dún 2027 ṣe mọ́ ṣe kinní ọ̀hún láti inú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ilé ló jẹyọ nínú ọ̀rọ̀ kan ilé tí ẹgbẹ́ ọ̀hún tí wọ́n fi léde ìyẹn lánàá ọjọ́ Ẹtì Friday nípasẹ̀ ìwé kan ilé tí ẹni tó jẹ́ alukoro àti ìfọ̀rọ̀lédè ìyẹn nínú ẹgbẹ́ ọ̀hún olóyè Adéṣọlá Àdìgún tó fi léde tó sì ń sọ di mímọ̀ ìpè ẹgbẹ́ ọ̀hún òun ló ṣe bẹ́ẹ̀ ló ń gbàmọ̀ràn tó sì ń ké gbàjarè sí gómìnà Adémọ́lá Adélékè ìyẹn látàrí àwọn awuyewuye àti ìrọ́kẹ̀kẹ̀ wípé gómìnà Adémọ́lá Adélékè ṣe kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP kẹ́ ẹ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Wọ́n ní ìkìlọ̀ ọ̀hún òun náà ni ẹgbẹ́ ọ̀hún wá sọ di mímọ̀ wípé ṣẹ́ẹ̀rìn tí Adémọ́lá Adélékè tó bá fi lè kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní kìíní ọ̀hún yóò ṣe àkóbá ìyún fún ètò òṣèlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń ti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Wọ́n ní kìíní ọ̀hún ò tiẹ̀ wá ní ìtumọ̀ kankan ni wọ́n ní látàrí wípé àwọn kan wà ìyún ní ọ̀nà tó jìn àti nítòsí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń sọ fún gómìnà Adémọ́lá Adélékè tí wọ́n sì ń rọ̀ ọ́ tán tọpinpin rẹ̀ wípé ò ṣe kó nu ẹgbẹ́ òṣèlú tó wà yìí kó lọ sínú ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba lọ́wọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Wọ́n ní kìíní ọ̀hún eléyìí tó jẹ́ àmọ̀ràn láti ọ̀dọ̀ àwọn kan eléyìí tó jẹ́ ojúlùmọ̀ gómìnà ọ̀hún òun náà ló jẹ́ èyí tí kò tọ́ lásìkò tá a wà yìí. Wọ́n ní tí gómìnà bá ṣe bẹ́ẹ̀ tó bá wà nù ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní ó lè ṣe àtìlẹ́yìn eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó gbópọn ìyún fún ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún lọ́dún 2027 kó sì wà nù ẹgbẹ́ òṣèlú PDP kó mọ̀ ṣe àwọn iṣẹ́ rere eléyìí tó ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó mọ̀ ṣe lọ nù ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Wọ́n ní nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe ìfidánilójú àtìlẹ́yìn ìyún fún àtúndìbò yan ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyún lọ́dún 2027 wọ́n ní ẹgbẹ́ ọ̀hún sọ di mímọ̀ wípé ṣẹ́ẹ̀rì lásìkò tá a wà yìí tí kí ẹkùn ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà kó lè bá a ṣe bẹ́ẹ̀ kó lè bá a dáa. Wọ́n ní kìíní ọ̀hún ó ní í ṣe pẹ̀lú àwọn gómìnà kí gómìnà Adémọ́lá Adélékè kó sì ní ìfẹ́ ẹgbẹ́ òṣèlú rẹ̀ tọkàntọkàn ṣùgbọ́n àtìlẹ́yìn ilé tó ṣe bẹ́ẹ̀ tó gbópọn òun náà nìkan ni kó ṣe fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní kìíní ọ̀hún kì í ṣe wípé ó ń ṣe ẹlẹ́yàmẹ̀yà tàbí ẹlẹ́gbẹ́ òṣèlú jẹgbẹ́ òṣèlú. Wọ́n ní ó ní í ṣe pẹ̀lú wípé gómìnà ó fẹ́ ṣe àtìlẹ́yìn ilé tó ṣe bẹ́ẹ̀ tó gbópọn ìyún fún ọmọ ìpínlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bá ti mọ̀ pé ìpínlẹ̀ Ọ̀ṣun náà ni ìpínlẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ilé tó ṣe bẹ́ẹ̀ tí wọ́n bí sí gangan nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n tẹ̀síwájú nú ọ̀rọ̀ ọ̀hún. Wọ́n ní gómìnà Adémọ́lá Adélékè mọ̀já jẹ́ kíkiní ọ̀hún kó wá di wípé yánpọnyánrin yóò padà wá bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí wípé gómìnà ọ̀hún ó fẹ́ kó nu ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. Wọ́n ní kíní ọ̀hún yóò padà wá dá rúgúdù àti rògbòdìyàn sílẹ̀. Nínú ìwé ìròyìn Daily Post tó jáde lóòrọ̀ tòní òun ẹgbẹ́ ọ̀hún òun náà ṣe bẹ́ẹ̀ náà fi ìmọ̀ràn fún gómìnà sí ìyún lórí wípé kó mọ̀ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. ìyún tó ṣe bẹ́ẹ̀ tó jáde lóòrọ̀ tòní ẹjẹ́ tún ṣe bẹ́ẹ̀ kí tún wọ inú ìròyìn eléyìí tó tún ní í ṣe pẹ̀lú ìfitónilétí láti iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ṣe àkọ́tì ìyún sí ìkéde kan eléyìí tó gbalẹ̀ yún lórí ayélujára wípé àjọ kan eléyìí tí wọ́n pè ní Direction Service
Commission ìyẹn DSSC àti Short Service Commission SSC pé wọ́n ti ń ṣe àgbékalẹ̀ ìgbanisíṣẹ́ ọmọ ológun lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Wọ́n ní kìíní ọ̀hún òfegè òun náà ní ìkéde àti ìpolongo ọ̀hún òun náà ló ṣe bẹ́ẹ̀ ló jẹ́. Wọ́n ní ọ̀rọ̀ yìí òun ló jáde nípasẹ̀ ẹnìkan eléyìí tó jẹ́ apàṣẹ ìyún nínú ìlúkoro ìyún fún ọmọ ológun lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún Lieutenant Colonel Apollonia Alẹ́nẹ̀. Wọ́n ní òun ló fi ọ̀rọ̀ ọ̀hún léde ìyún lálẹ́ àná ọjọ́ ẹtì Friday ìyún lásìkò tó kẹ́fín wípé wọ́n ń polongo lórí ayélujára wípé àwọn ti fẹ́ gba àwọn èèyàn síṣẹ́ ọmọ ológun ìyún lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún nípasẹ̀ àjọ DSSC àti àjọ SSC. Wọ́n ní kìíní ọ̀hún kò tí ì tó àsìkò eléyìí tí àwọn ó ṣe bẹ́ẹ̀ tí àwọn ó gba àwọn ènìyàn síṣẹ́ ọmọ ológun. Wọ́n ní táwọn ó bá tiẹ̀ gba àyàn gan wọ́n ní kì í ṣe wípé àwọn kan òní ò mọ̀ ṣe ìpolongo ọ̀hún ìyún lórí ayélujára. Wọ́n ní tí àsìkò bá tó láti fi fọ́ọ̀mù léde fún àwọn èèyàn láti ṣe bẹ́ẹ̀ láti darapọ̀ tàbí pòǹgbẹ́ pé àwọn fẹ́ ṣiṣẹ́ ọmọ ológun ìyún lọ́dún 2025. Wọ́n ní ìlànà tó tọ́ àti ìpolongo tó tọ́ yóò ṣe bẹ́ẹ̀ yóò jáde lórí ìkíní ọ̀hún. Ṣùgbọ́n lásìkò tá a wà yìí wọ́n ní gbogbo àwọn tó bá ń láǹfààní láti mọ gbé ìkéde ọ̀hún káàkiri fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan lọ jáwọ́. Tó bá sì jẹ́ pé ẹnìkan òun náà ló mọ̀ ń pa kíní ọ̀hún bọ́ ti ń gbé ìpolongo ọ̀hún káàkiri wọ́n nìkan ṣe bẹ́ẹ̀ kí wọ́n kàn sí iléeṣẹ́ ọmọ ológun lórílẹ̀-èdè wa Nàìjíríà láti ṣe bẹ́ẹ̀ láti gbé ìgbésẹ̀ tó tọ́ ìyẹn lórí gbogbo àwọn tí wọ́n bá fura sí wípé wọ́n ń ṣe ìpolongo ọ̀hún látàrí láti ṣe bẹ́ẹ̀ láti lo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní jìbìtì. Ìròyìn ọ̀hún bó ti wà lóní belenja gẹ́gẹ́ bí ìfitónilétí òun náà mú mu wá fún yẹn èèyàn lóòrọ̀ tòní nínú ìwé ìròyìn Daily Post òun náà ló ṣe bẹ́ẹ̀ ló lé tẹ́ ń bọ̀ sí. ní báyìí ẹ jẹ́ ń ṣe bẹ́ẹ̀ kí n wọnú ìwé ìròyìn The Punch tó jáde lóòrọ̀ tòní kí n mú ìròyìn eléyìí tó ní í ṣe pẹ̀lú àìpínwọ́ ìgbésùnmọ̀mí lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Wọ́n ní láàrin bí àìsí ètò ààbò bó ṣe ń ṣe bẹ́ẹ̀ bó ṣe ń gbogbo sí lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Wọ́n ní àwọn ọlọ́dẹ tó ń ti àwọn àgbẹ̀ òun náà ṣe bẹ́ẹ̀ náà ti ké gbàjarè sí ìgboro ayé tó sì ti jáde yanyanyanya báyìí wípé àwọn dúró tán ni o àwọn ò lábọ́dì mọ́lẹ̀ rárá tó sì ké sí ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wípé ẹ̀yin ò ṣe ṣe ìgbárùkùtì fún àwọn kẹrù àwọn lágbára ilé tó ṣe bẹ́ẹ̀ tó tọ́ láti ṣe bẹ́ẹ̀ láti wú gbogbo àwọn tó jẹ́ agbésùnmọ̀mí jákèjádò orílẹ̀‐èdè Nàìjíríà láti wú wọn jáde tí gbòǹgbò ní àwọn bíi kọ̀kọ̀ wọn ilé tí wọ́n fara pamọ́ sí nínú igbó. Wọ́n ní àwọn agbésùnmọ̀mí bíi Boko Haram ní bíi ISWAP ní gbogbo àwọn tí wọ́n pera wọn jọ papọ̀ láti mọ ṣiṣẹ́ láabi láti mọ da ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Ó ní àwọn ti ṣetán báyìí láti ṣe bẹ́ẹ̀ láti lé wọn jáde kúrò níbi àwọn bíi kọ̀kọ̀ ilé tí wọ́n fara pamọ́ sí èyí ò ní àwọn nugbó jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní àwọn ẹgbẹ́ ilé tí wọ́n kóra jọ papọ̀ láti ṣe bẹ́ẹ̀ láti ṣe iṣẹ́ yìí èyí ò tó jẹ́ iṣẹ́ àtìlé àwọn agbésùnmọ̀mí jáde kúrò nínú igbó ilé tí wọ́n fara pamọ́ sí. Òun náà ni a ti rí Nigerian Forest Security Service ìyún àwọn ẹgbẹ́ aṣọ́gbó lórílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní Professional Hunters Association of Nigeria ìyún àwọn ẹgbẹ́ ọlọ́dẹ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àti Àgbẹ̀kọ̀yà Farmers Society of Nigeria ìyún ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà nù lórílẹ̀-èdè Nàìjíríà àti Oòduà People's Congress. Òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kóra jọ pọ̀ láti ṣe àwọn iṣẹ́ ọ̀hún tí wọ́n sì ń dúró de pé àwọn ti ṣe tán báyìí nípa pé àwọn fẹ́ lo àwọn nǹkan ìbílẹ̀ eléyìí tó jẹ́ àwọn nǹkan ìdìmọ́ra eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ ti àwọn ti mọ́ àwọn oògùn abẹnugọ̀ngọ̀ láti ṣe bẹ́ẹ̀ láti fi kó àwọn tó jẹ́ agbésùnmọ̀mí láti kojú wọn ní àwọn nugbó tó sì jẹ́ pé àwọn mọ̀ wọ́n àwọn mọ ibi tí wọ́n fara pamọ́ sí ṣùgbọ́n àwọn ò lẹ́tọ̀ọ́ àwọn ò sì ní agbára láti ṣe bẹ́ẹ̀ láti ṣe ìkọlù sí wọn látàrí kíni látàrí wípé ìjọba ò fún àwọn lóǹtẹ̀ wọn jà àwọn lóǹtẹ̀ láti ṣe bẹ́ẹ̀ láti ṣe àwọn ìkọlù sí àwọn agbésùnmọ̀mí ọ̀hún tó sì jẹ́ wípé wọ́n ń ṣiṣẹ́ láabi táwọn sì mọ ibi tí àwọn wà. Wọ́n ní pàápàá jùlọ láti ìpínlẹ̀ Plateau àti ìpínlẹ̀ Borno wọ́n ti ṣe àwọn iṣẹ́ ilé tí ò yẹ kí wọ́n ṣe gan níbẹ̀ tó sì jẹ́ pé nínú àwọn iṣẹ́ ilé tí wọ́n ṣe tí wọ́n ti ṣekú pa àwọn èèyàn wọ́n ní kò dín ní àwọn ènìyàn 50 ilé tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣekú pa ìyún ní ìjọba ìbílẹ̀ Zike àti Kapa
ìyún ní àwọn agbègbè Zike àti Kapa ní ìjọba ìbílẹ̀ Baza ní ìpínlẹ̀ Plateau tó sì jẹ́ pé kinní ọ̀hún kò yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n ní kó tó di àsìkò ọ̀hún níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn sísìn òun ni wọ́n ṣe ìkọlù alágbára kan eléyìí tí wọ́n ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó sì jẹ́ pé àwọn ènìyàn míì òun náà ṣe bẹ́ẹ̀ náà lé kúrò ní àwọn agbègbè ọ̀hún látàrí ìbẹ̀rùbojo àti ìrọ́kẹ̀kẹ̀ ìpayà eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó bá wọn. Wọ́n ní látàrí àwọn ìkọlù eléyìí tí wọ́n wá ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe èyàn ní àwọn agbègbè ọ̀hún ní ìpínlẹ̀ Plateau. Wọ́n ní àjọ kan eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó ń rí sí ìdáhùn sí ní kíákíá jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ìyún National Emergency Management Agency ó ti wá sọ di mímọ̀ pé ṣe rí ní ìpínlẹ̀ Plateau ní àwọn ìkọlù ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n ṣe ní àwọn agbègbè 6 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún òun náà ló ṣe bẹ́ẹ̀ ló ti wá ṣekú pa ènìyàn 250 tó sì jẹ́ pé ẹgbàá ènìyàn 2000 òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n kúrò ní àwọn agbègbè ọ̀hún látàrí ìkọlù ọ̀hún tó sì jẹ́ pé èèyàn 220 òun ni wọ́n wà ní ilé ìwòsàn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú látàrí ìkọlù eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe sí àwọn agbègbè 6 ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀hún ìyún ní ìpínlẹ̀ Plateau. Wọ́n nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó mọ fèsì ìyún sí àwọn ìpànìyàn eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó wáyé ní àwọn ìpínlẹ̀ méjèèjì ọ̀hún ìpínlẹ̀ Plateau àti ìpínlẹ̀ Benue. Wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti wá ṣe bẹ́ẹ̀ pa àṣẹ wípé ètò ààbò ó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ gbópọn sí i kó gbé ẹ̀wù ọ̀tun kó ṣe bẹ́ẹ̀ kó gbé wọ̀ kí wọ́n sì rí i pé àìsí ètò ààbò ó jẹ́ rodò lọ́mú mi. Wọ́n ní látàrí àṣẹ tí ààrẹ tó pa ọ̀hún òun náà tún wá sọ di mímọ̀ pé ṣe rí gbogbo àwọn àlàkalẹ̀ àgbéjáde ètò eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń lò láti fi mú ètò ààbò kó lè fẹsẹ̀ múlẹ̀ òun náà ni wọ́n ní kàn ṣe àtúngbékalẹ̀ àtúnrọ àti àtúnkọ́ rẹ̀ ìyún kí ètò ààbò kó lè bá àmúyányán dáadáa jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní bí àwọn ẹgbẹ́ ọ̀hún bí wọ́n ti ń sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀. Wọ́n ní igbó òun náà ni àwọn tó ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe ìkọlù jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà inú igbó ni wọ́n ti bẹ́ẹ̀ náà ti ń jẹ jáde tó sì jẹ́ pé àwọn mọ̀ wọ́n àwọn mọ ibi tí wọ́n ti ń wá tó sì jẹ́ pé àwọn ò ní àṣẹ eléyìí láti ṣe ìkọlù sí wọn tó kọ́ mọ̀ di pé ìjọba ò tún wá ṣe bẹ́ẹ̀ wọ́n tún wá jáde pé àwọn ṣekú pa àwọn ẹ̀yà kan àwọn ṣekú pa àwọn ẹ̀yà kan eléyìí tó ṣe pé kínní ọ̀hún kò sí nínú òfin orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní lásìkò ilé tí ẹni tó wá jẹ́ adarí àpapọ̀ ìyún fún ikọ̀ àwọn aṣọ́gbó lórílẹ̀-èdè wa Nàìjíríà ìyún Joshua Oshatìmẹ́yìn nígbà tí ó ṣe bẹ́ẹ̀ tó ń fi ọ̀rọ̀ léde ìyún fún àwọn akọ̀ròyìn Saturday Punch lórọ̀ tòní. Wọ́n ní ó sọ di mímọ̀ ìpèsè rí ìkùnà láti ṣe bẹ́ẹ̀ láti ṣọ́ àwọn igbó ilé tí àwọn wà tó sì jẹ́ pé àwọn èèyàn àwọn ń bẹ́nu igbó tó jẹ́ pé inú igbó náà ń gbé tó sì jẹ́ pé wọ́n mọ àwọn èèyàn ọ̀hún nígbà tí wọ́n bá ń kọjá lọ tí wọ́n bá ń kọjá bọ̀ láti ṣe bẹ́ẹ̀ láti lọ ṣe ìkọlù ọ̀hún ṣùgbọ́n kinní ọ̀hún yóò ṣe bẹ́ẹ̀ yóò wá di wípé àwọn tí wọ́n á ṣe bẹ́ẹ̀ dún ìkòkò mọ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní bí àwọn èèyàn kò ti kúkú kánú nígbà tí Oshatìmẹ́yìn tó sọ̀rọ̀ ọ̀hún tẹ̀sọ́wọ́ wájú ó ní kí ìjọba kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n ṣe àtìlẹ́yìn tó gbópọn fún àwọn kí wọ́n sì ṣe òfin àti ìdánimọ̀ fún àwọn wípé àwọn ó ṣe bẹ́ẹ̀ àwọn ó ṣe àwọn iṣẹ́ ọ̀hún ní àṣeyọrí ni ìyún jákèjádò àwọn orílẹ̀-èdè Nàìjíríà ìyún láwọn nùgbò nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n tẹ̀síwájú nú ọ̀rọ̀ ọ̀hún. Wọ́n ní ẹni tó jẹ́ akọ̀wé àpapọ̀ ìyún fún ẹgbẹ́ àwọn ọlọ́dẹ jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó wà ní apá àríwá àárín gbùngbùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà ìyún Danladi Perry. Wọ́n ní ó sọ di mímọ̀ ìpèsè rí gbogbo àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n wá ń ṣe ìkọlù ní àwọn àárín ìlú yìí. Wọ́n ní tán bá ṣe ìkọlù ọ̀hún ṣe tán bá ṣe àwọn ìkọlù ọ̀hún tán tí wọ́n bá rí igbó wọ̀ tó jẹ́ pé àwọn ti wà nù igbó tí àwọn ṣe bẹ́ẹ̀ tí àwọn ti ń ṣiṣẹ́ tàwọn lọ. Wọ́n ní tí àwọn ìkọlù ọ̀hún tán bá ti ẹ̀fò wá láti ojú òfurufú tán ṣe àwọn ìkọlù ọ̀hún tán balẹ̀ lórí ilẹ̀. Wọ́n ní kò ní sí igbó kan eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n farasin sí nígbà tí àwọn bá ṣe bẹ́ẹ̀ tí àwọn bá bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ ọ̀hún tí ìjọba bá sì ṣe bẹ́ẹ̀ tó bá rú àwọn lágbára. Bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ akọ̀wé àpapọ̀ ìyún fún ẹgbẹ́ àwọn Àgbẹ̀kọ̀yà ìyún lórílẹ̀‐èdè wa Nàìjíríà àwọn náà fi ọ̀rọ̀ léde ìyún ọ̀gbẹ́ni Adégbénró Ògúnlànà wípé àwọn ti ṣe tán báyìí o láti lo gbogbo ohun tó bá yẹ gbogbo ohun tó bá tọ́ ìyún láti fi kọjú àwọn agbésùmọ̀mí jákèjádò orílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé ìròyìn The Punch ilé tó jáde lóòrọ̀ tòní ṣùgbọ́n tẹ́yìn bá fẹ́ ka kínní ọ̀hún sọ́wọ́ wájú ẹ wọnú ìwé ìròyìn The Punch ilé tó jáde lóòrọ̀ tòní kẹ́ wojú ewé 4 ẹ bá ìròyìn ọ̀hún níbi tó lété ń bọ̀ sí kẹ́ kà á sọ́wọ́ wájú ń bẹ̀.
ní báyìí mo ti padà sínú ìwé ìròyìn Daily Post níbi tí ẹni tó jẹ́ igbákejì abẹnugan nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà èèyàn Benjamin Kalu tó ti ń sọ̀rọ̀ tó ń fi ọ̀rọ̀ dá àwọn ènìyàn rẹ̀ lójú èèyàn ní ẹkùn gúúsù ìlà oòrùn orílẹ̀‐èdè Nàìjíríà èèyàn lórí àgbékalẹ̀ ìrètí ọ̀tun ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí ni ọ̀rọ̀ tí Benjamin Kalu tó fi ń dá àwọn ènìyàn gúúsù ìlà oòrùn orílẹ̀‐èdè Nàìjíríà lójú èèyàn lórí àgbékalẹ̀ ìrètí ọ̀tun ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní iṣẹ́ rí àgbékalẹ̀ ìṣàkóso ààrẹ yìí òun náà ló ṣe bẹ́ẹ̀ ló ti kó ipa ribiribi èèyàn sí ẹkùn gúúsù ìlà oòrùn orílẹ̀‐èdè Nàìjíríà tó sì jẹ́ pé ẹkùn ọ̀hún ó yẹ kí àwọn náà ó ṣe bẹ́ẹ̀ kí wọ́n ṣe dáadáa èèyàn kí wọ́n gbà á tọwọ́ tẹsẹ̀ nípa wípé wọ́n ṣe ìgbárùkùtì eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó tọ́ fún un wọn ní nípa ọ̀rọ̀ eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó sọ di mímọ̀ ìyàn ní ìlú Umuahia ìyàn lánàá òde yìí níbi tó ti ń ṣe ìsísọ lójú ẹgbẹ́ kan eléyìí tí ó ní í ṣe pẹ̀lú ìrètí ọ̀tun ti ààrẹ Bọ́lá Tinubu àwọn tí ó jẹ́ agbárùkùtì fún ìyàn Renewed Hope Partners RHP ìyàn nílùú Umuahia tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Abia wọn ní ìgbákejì abẹnugan ọ̀hún òun náà ló ṣe bẹ́ẹ̀ ló fi ọ̀rọ̀ ọ̀hún léde tó sì ṣe bẹ́ẹ̀ tó ń sọ di mímọ̀ ìpèsè rẹ̀ ẹni tí àgbékalẹ̀ ẹgbẹ́ ilé tí àwọn wá ṣe yìí tí òun náà ni ó ṣe bẹ́ẹ̀ ni ó mú kí ẹkùn gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà yìí kó ṣe bẹ́ẹ̀ kó wà nínú àwọn ẹkùn eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó wà nínú ìṣàkóso òṣìjọba tí ẹnu tiwọn náà tọrọ lórí gbogbo bó bá ti ṣe ń lọ jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ lábẹ́ ìṣàkóso eléyìí tó wà lóde yìí nígbà tí wọ́n bá ṣe ìgbárùkùtì fún ìyàn láti àsìkò tá a wà yìí lọ títí di àsìkò eléyìí tí ètò ìdìbò ọdún 2027 tí ó mọ̀ wáyé kí wọ́n sì ṣe ìgbárùkùtì ọ̀hún títí di àsìkò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó kúrò lóróyè ìyàn tí ó bá fi di ọdún 2032 nígbà tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ń sọ ọ̀rọ̀ ọ̀hún tẹ̀sọ́wọ́ wájú wọn ní Kalu òun náà ló sọ àwọn ọ̀rọ̀ kan tó sì jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó sọ yìí òun náà ló ṣe ìtọ́kasí àwọn ètò àti àwọn àgbékalẹ̀ ilé tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ti ṣe ní ẹkùn gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà tó sì tún fi dá wọn lójú ìpèsè rẹ̀ òun ó tún ṣe àwọn àgbékalẹ̀ ètò kọ̀ọ̀kan ilé tí ó ṣe bẹ́ẹ̀ tí ó ṣe àfikún àti ìgbékalẹ̀ àwọn èròǹgbà ààrẹ Bọ́lá Ahmed Tinubu eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó gbèrò ìyàn sí ẹkùn ọ̀hún lábẹ́ ìṣàkóso àgbékalẹ̀ ìrètí ọ̀tun eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbé kalẹ̀ tí ó sì jẹ́ pé àwọn agbègbè àti àwọn ilé lọ́lọ́kan òjọ̀kan ìyàn ní ẹkùn gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni ó jẹ́ alábàápín ìyàn nínú àwọn àgbékalẹ̀ ètò ọ̀hún wọn ni ó tún wá sọ di mímọ̀ tẹ̀sọ́wọ́ wájú pé ẹkùn gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà wọn ni ní báyìí kẹ́ ẹ dúró lórí ẹsẹ̀ ẹ̀yìn méjèèjì láti fi ṣe bẹ́ẹ̀ láti fi jẹ àwọn èrè àti àwọn nǹkan kan ilé tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbé kalẹ̀ láti àsìkò yìí títí di ó fi di ọdún 2027 ìròyìn ọ̀hún bó ti wà lóní belenja ìyàn nínú ìwé ìròyìn Daily Post ilé tó jáde lóòrọ̀ tòní òun náà mú mú wá fún yín. lásìkò tá a wà yìí mo ti kúrò nínú ìwé ìròyìn Daily Post mo wọnú ìwé ìròyìn Vanguard ilé tó jáde lóòrọ̀ tòní ọjọ́ àbámẹ́ta sátidé lọ wọ́n ní látàrí àwọn ìrọ́kẹ̀kẹ̀ àti èròǹgbà ìṣàfihàn ọkàn eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó ń wáyé nínú ẹgbẹ́ òṣèlú alátakò Labour Party òun náà ní kíní ọ̀hún ló ti ń fojú hàn wípé àwọn kan ń bẹ eléyìí tó ṣe pé wọ́n fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó sì jẹ́ pé kíkúrò wọn nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún yóò mú kí ọ̀pọ̀lọpọ̀ kó tún kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún ọmọ ẹgbẹ́ Labour Party ọ̀hún eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún òun náà ni wọ́n jẹ́ pé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ tó léèkàn tó ní àlẹ́ kan náà wọ́n ní àwọn ẹni ọ̀hún òun náà ni àti rí ẹni tó jẹ́ gómìnà ìyàn ní ìpínlẹ̀ Abia Alex Otti òun nígbà tí ó ṣe bẹ́ẹ̀ tí ó ń fi ọ̀rọ̀ léde ìyàn fún àwọn akọ̀ròyìn Saturday Vanguard wọ́n ní wọ́n sọ di mímọ̀ ìyàn nínú ọ̀rọ̀ kan ilé tí wọ́n fi léde nípasẹ̀ ẹnìkan ilé tí kò fi orúkọ rẹ̀ léde wípé ṣe é rí àwọn kan fẹ́ kó nu ẹgbẹ́ òṣèlú Labour Party tó sì jẹ́ pé èyí tán ń dúró dè tán àti fi ìkúrò náà ni wípé wọ́n ń
wọ́n dúró de ìkéde eléyìí tí ó gbẹ̀yìn ní àti ọ̀dọ̀ àjọ tó ń rí sí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún INEC lórí ètò ìdájọ́ eléyìí tí ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà tó gbé kalẹ̀ látàrí àwọn rúgúdù tó ń ti rògbòdìyàn eléyìí tó ń ṣẹlẹ̀ látàrí ta ni yóò jẹ́ adarí ìyún nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó sì jẹ́ pé ìtàn dúró dè òun náà ní kí àjọ INEC kó kéde kínní ọ̀hún látàrí bí ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ bó ti gbé kalẹ̀ kó tó di wípé àwọn kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Wọ́n ní ẹni tó ṣe bẹ́ẹ̀ tó fi ọ̀rọ̀ ọ̀hún léde òun náà ló ń sọ di mímọ̀ fún àwọn akọ̀ròyìn pé ẹ dákun ẹ mọ̀ kọ oko òun sínú ìwé ìròyìn o torí wípé ọ̀rọ̀ tóun fẹ́ fi léde tóun fẹ́ sọ yìí ó jẹ́ ọ̀rọ̀ tó yẹ kóun fi pamọ́ nẹ̀ ṣùgbọ́n kínní ọ̀hún bí ọ̀rọ̀ ti ń lọ báyìí wọ́n ló ṣeé ṣe kó jẹ́ wípé gómìnà Alex Otti yóò kó ònú ẹgbẹ́ òṣèlú ọ̀hún látàrí àwọn ọ̀rọ̀ kan papọ̀ elétò àwọn ọ̀rọ̀ tó ti ń sọ papọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress látàrí kíni látàrí wípé tóun bá wá sí inú ẹgbẹ́ òṣèlú gẹ́gẹ́ bí gómìnà láti ìpínlẹ̀ Abia kí ni àwọn nǹkan kan àti àwọn nǹkan kan eléyìí tí yóò jẹ́ èrè ọ̀hún tí òun bá kúrò ní ẹgbẹ́ òṣèlú Labour Party. Wọ́n ní gbogbo àwọn nǹkan tí gómìnà Alex Otti tó ń béèrè fún yìí òun náà ní ẹgbẹ́ òṣèlú All Progressives Congress wọn ti sọ̀rọ̀ pọ̀ àwọn tí rí àsọyé papọ̀ ìyẹn lórí kinní ọ̀hún tó sì jẹ́ pé àwọn adarí nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress òun náà náà ṣe bẹ́ẹ̀ wọ́n ti ní pé ìwọ àti àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ rẹ̀ tó fi mọ́ àwọn tó jẹ́ aṣòfin láti ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n ní gbogbo wọn pátá tó fi mọ́ àwọn tó jẹ́ aṣòfin nílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tán wà lábẹ́ ìṣàkóso rẹ̀. Wọ́n ní gbogbo wọn pátá òun náà ni kò mọ̀ kó bọ̀ sínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó sì jẹ́ pé Alex Otti òun náà ló dúró lórí wípé ohun tí mò ń béèrè fún òun náà ni wípé kẹ́ ẹ ṣe àgbékalẹ̀ ẹ̀tọ́ kan fún òun àti àwọn tí òun kó bọ̀ wá nínú ẹgbẹ́ òṣèlú APC wípé tí àwọn ò bá tí ì ṣe ìgbèrò wípé àwọn ò ra tíkẹ́ẹ̀tì lọ́dún 2027 wọn gbọ́dọ̀ fún ẹlòmíì ní tíkẹ́ẹ̀tì àwọn nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Nígbà tí àwọn adarí iyùn nínú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n wá gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ tí Alex Otti tó ń béèrè fún pé tí òun bá wá sínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún kí ni àwọn nǹkan kan ilé tí ó jẹ́ èrè fún òun. Wọ́n wá wí pé ihun tó ń béèrè fún yìí òun náà ló ní í ṣe pẹ̀lú wípé yóò ba ẹgbẹ́ òṣèlú ọ̀hún jẹ́ tí ó sì fi sínú ọ̀gbun títí ayérayé ni. Wọ́n ní ihun tó ń béèrè fún yìí àwọn ò tí ì lè gbé ẹnu lé débi wípé àwa bùján ló ń tẹ̀ wípé kó mọ̀ bọ̀ kó mọ̀ kó àwọn tóun kó bọ̀ wá sínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún kó mọ̀ kó wọn bọ̀ látàrí kíni látàrí pé àwọn kan náà ló ń bẹ tó jẹ́ pé wọ́n ti ń díje du àwọn pò tí àwọn èèyàn rẹ̀ yìí tí wọ́n wà tó wá sọ pé àwọn nìkan òun náà ni wọ́n gba tíkẹ́ẹ̀tì ìyàn nínú ẹgbẹ́ ọdún nínú ètò ìdìbò eléyìí tó ṣe bẹ́ẹ̀ tí ó wáyé ìyàn lọ́dún 2027. Wọ́n ní kíní ọ̀hún òun náà ni kò tí wọ́n tí ì sọ yé papọ̀ tó sì jẹ́ pé ó ṣeé ṣe kí àwọn ènìyàn kí wọ́n kó ọ̀nà ẹgbẹ́ òṣèlú Labour Party èèyàn ní àsìkò tá a wà yé tí àjọ INEC tí wọ́n bá ti sọ ìpolongo eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó ní í ṣe pẹ̀lú òfin eléyìí tí ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n gbé kalẹ̀ lórí ta ni ó jẹ́ adarí èèyàn nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ní báyìí mo ti bára mi ní ìpínlẹ̀ Rivers. Ìwé ìròyìn Punch náà ló ṣe bẹ́ẹ̀ ló gbé mi lọ sí ìpínlẹ̀ Rivers níbi tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ di mímọ̀ wípé tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kí ìlú yìí kó ṣe bẹ́ẹ̀ kó dára tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kí ìlú yìí kó ṣe bẹ́ẹ̀ kó tú àwọn nǹkan kan àti àwọn nǹkan kan òun náà ló ní í ṣe wípé a ṣe tí a fi sí ipò kí nǹkan lè bá a bọ̀ sípò dáadáa ìyẹn lórí ìpínlẹ̀ Rivers. Wọ́n ní ẹni tó jẹ́ alákòóso ìyẹn fún ọ̀rọ̀ olúùlú orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn Nyesom Wike tó ti fìgbà kan rí jẹ́ gómìnà ìyẹn ní ìpínlẹ̀ Rivers òun ló fi ọ̀rọ̀ léde lóòrọ̀ tòní tí ìwé ìròyìn The Punch tó gbé kinní ọ̀hún. Bákan náà ìwé ìròyìn Vanguard àti àwọn ìwé ìròyìn míín náà ló ṣe bẹ́ẹ̀ ló gbé kinní ọ̀hún lóòrọ̀ tòní níbi tí Wike tó ti ń sọ di mímọ̀ pé kò sí bẹ́ẹ̀ bá ilé sọ̀rọ̀ èèyàn lẹ́yìn tó kò sí iye ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ lẹ́yìn èèyàn kẹ́ ẹ lọ́ọ́ fi bá ẹnìkan jẹ́. Wọ́n ní kinní ọ̀hún kò lè mú àlàáfíà kó lè mú jọba yàn ní ìpínlẹ̀ Rivers tó sì jẹ́ pé tí àlàáfíà bá fẹ́ jọba ní ìpínlẹ̀ Rivers àwọn nǹkan kan àti àwọn nǹkan kan èhun Wike
Wike àti àwọn kan ilé tó ṣe bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ kàn ní ìpínlẹ̀ ọ̀hún tó fi mọ́ àwọn aṣòfin ìyún ní ìpínlẹ̀ ọ̀hún òun náà ni ó yẹ kí àwọn jọ ṣe bẹ́ẹ̀ kí àwọn jọ fi tọkàntọkàn yanjú gbogbo àwọ̀ àti rúgúdù rògbòdìyàn ilé tó ń ṣẹlẹ̀ ní àárín àwọn tó fi dọ́dọ̀ gómìnà ilé tí wọ́n ní kó lọ rọkùn nílé fún oṣù mẹ́fà látàrí ìkéde ìlú òfararọ ilé tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó kéde ìyún ní ìpínlẹ̀ Rivers ọ̀hún nígbà tó ṣe bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ tẹ̀sọ́wọ́ wájú oníṣẹ́ rẹ̀ ìkéde ìlú òfararọ ilé tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó kéde ní ìpínlẹ̀ ọ̀hún òun náà ló jẹ́ kí àwọn rúgúdù àti rògbòdìyàn ìrọ́kẹ̀kẹ̀ ogun òun ló ṣe bẹ́ẹ̀ ló jẹ́ kí kinní ọ̀hún kó pinwọ́ ní ìpínlẹ̀ ọ̀hún tí ò jẹ́ kí wàhálà ó ti bẹ́ẹ̀lẹ̀ báyìí nígbà tí Wike tó ti fìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Rivers òun náà ló ṣe bẹ́ẹ̀ ló fi ọ̀rọ̀ tẹ̀ sọ́wọ́ wájú níbi tó ti ń sọ̀rọ̀ ìyàn níbi ètò ìdúpẹ́ kan lásìkò ayẹyẹ ọjọ́bí 70 ọdún eléyìí tí ẹnìkan eléyìí tó ti fìgbà kan rí jẹ́ aṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyàn Kenchi Kere tó ṣe bẹ́ẹ̀ tó ṣe ìyàn nílùú Port Harcourt lánàá ọjọ́ Ẹtì Friday wọ́n ní ẹni tó ti fìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Rivers ọ̀hún tó ń sọ̀rọ̀ tó sì ṣe bẹ́ẹ̀ tó fi ọ̀rọ̀ ìdánilójú ọ̀rọ̀ tó ń sọ múlẹ̀ wípé ẹja ṣe bẹ́ẹ̀ já da àlàáfíà padà ìyún sí ìpínlẹ̀ Rivers wọ́n ní kìíní ọ̀hún kò sí iye ìfẹ̀hónúhàn eléyìí tí àwọn èèyàn lè ṣe fún èyí tí wọ́n ń pè fún ìdápadà ẹni tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n yọ lóyè àti àwọn aṣòfin ni o àti gómìnà ni o àti igbákejì ni o wọ́n ní gbogbo wọn pátá kẹ̀ bá ṣe ìfẹ̀hónúhàn láti òní dọ̀la wọ́n ní kìíní ọ̀hún kò lè mú àlàáfíà jọba ìyàn ní ìpínlẹ̀ ọ̀hún tó sì ṣe bẹ́ẹ̀ tó bu ẹnu àtẹ́lù àwọn adarí ìlú eléyìí tó jẹ́ àti àwọn adarí ìlú àti àwọn adarí lẹ́kàlẹ́kà ìyàn ní ìpínlẹ̀ Rivers wípé ṣe é rí gbogbo àwọn kan eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gọ sẹ́yìn ẹnìkan tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń tafà sínú òun ìmọ́lẹ̀ wọ́n ní gbogbo wọn pátá òun náà ni ọ̀rọ̀ ọ̀hún òun ló ti ṣe bẹ́ẹ̀ ló ti ṣe mọ́ lórí báyìí látàrí kíni wọ́n ní àwọn olórí ìlú kan òun náà ló ṣe bẹ́ẹ̀ náà wà lẹ́yìn bí gbogbo ìjà àti rúgúdù bó ṣe bẹ́ẹ̀ bó ṣe ń wáyé láàrin èèyàn méjì èèyàn mẹ́ta ẹgbẹ́ kan sí òmíràn wọ́n ní kíní ọ̀hún ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ní kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ní bó ní Wike bó ló ti mọ̀ pé àwọn adarí ìlú kan òun náà ló ṣe bẹ́ẹ̀ ló wà lẹ́yìn àwọn kan tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ń darúgúdù sílẹ̀ wọ́n níṣẹ́ rí nígbà tí àwọn kan tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ń jẹ lọ tó ń jẹ lọ ìyàn lásìkò tí rúgúdù àti rògbòdìyàn tó bá ṣe bẹ́ẹ̀ tó bá ń wáyé wọ́n ní àwọn onítọ̀hún inú wọn mọ́ dùn lásìkò ọ̀hún ṣùgbọ́n tí rúgúdù ọ̀hún tó bá ilé wálẹ̀ báyìí wọ́n ní gbogbo àwọn tó ń rí jẹ nídìí mọ̀dàrú ọ̀hún gbogbo wọn náà ní ọ̀rọ̀ wọn mọ́ dùn tán mọ̀ ṣe ìfẹ̀hónúhàn tán nílé sọ òótọ́ ọ̀rọ̀ jáde ṣùgbọ́n tá a bá yọwọ́ àwọn níbi ọ̀hún tá a bá yọwọ́ gbogbo wọn láwo tí gbogbo àwa tá a ṣe bẹ́ẹ̀ tá a pera wa pé à ń bára wa jà à ní gbọ́n mi sí omi òtó à ní gbólóhùn asọ̀ kan wọ́n ní tá a bá ilé pera wa jọ fúnra wa tá a ṣe bẹ́ẹ̀ tá a sọ̀rọ̀ papọ̀ lórí bí kinní ọ̀hún bí ó ti jẹ́ rodò lọ mú mi wọ́n ní kò àlàáfíà yóò bá ṣe bẹ́ẹ̀ yóò bá jọba ní ìpínlẹ̀ Rivers kò sì sí bí èèyàn bá ti lè lọ sí orí móhùnmáwòrán kan tó àbí ó pé àwọn akọ̀ròyìn jọ ni wípé ó yẹ wá gbọ́ tẹnu tèmi náà ẹ jẹ́ ń kọ̀ròyìn lóòrọ̀ tòní sínú ìwé ìròyìn yẹn wọ́n ní kinní ọ̀hún wọ́n ní kò lè dá àlàáfíà kò sì lè dá rúgúdù dúró ìyẹn ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní lásìkò eléyìí tí Wike tó ṣe bẹ́ẹ̀ tí ó fi kádìí ọ̀rọ̀ ọ̀hún nílẹ̀ wọ́n ní ṣe rí gbogbo àwọn tó ṣe bẹ́ẹ̀ tí wọ́n jáde láti ṣe ìfẹ̀hónúhàn èyàn ní ìhòòhò ọmọlúàbí wọ́n ní kinní ọ̀hún ó kàn dàbíi pé àárín ẹ̀báràsì àwọn obìnrin wa ni fún ìgbésẹ̀ eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbé ọ̀hún wọ́n ní àwọn kan òun náà ló ṣe bẹ́ẹ̀ náà ti pé òun tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n ní àwọn ó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú rẹ̀ wípé bó ní rúgúdù tó ń lọ ní ìpínlẹ̀ ọ̀hún bó ní ó ti jẹ lórodò lọ mú mi òun náà lòun wá ṣe bẹ́ẹ̀ lòun fún wọn lésì wípé ṣe rí gbogbo rúgúdù eléyìí tí ó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers wọ́n ní kò yé ṣe òun nìkan òun ni ó yẹ kẹ́ ẹ wá bá wọ́n ní gbogbo wa pátá ló yẹ kẹ́ ẹ pè papọ̀ ká sì bẹ́ẹ̀ ká yanjú gbogbo kìíní ọ̀hún ni ò bá lẹ́jọ́ nu ìwé ìròyìn The Punch eléyìí tó jáde lóòrọ̀ tòní òun náà ni ìròyìn ọ̀hún wà lẹ́kùnrẹ́rẹ́ ẹ wọnú ẹ̀ kẹ́ ẹ gba balance ni ò bá lẹ́jọ́ nu. lóní pápápá mo ti padà sínú ìwé ìròyìn Daily Post tó jáde lóòrọ̀ tòní ní ìpínlẹ̀ Borno níbi tí Babangana Zulum tí ń ṣe gómìnà ní ìpínlẹ̀ Borno tó ti fi ọ̀rọ̀ léde ìyẹn lánàá ọjọ́ Ẹtì Friday tó sì ké gbàjarè sí ìgboro ayé wípé àwọn Boko Haram àti ẹgbẹ́ agbésùmọ̀mí ISWAP wọ́n mọ̀ tí ń kóra jọ papọ̀
wọ́n ti ń kóra jọ papọ̀ ìyún ọ̀nẹ́ agbègbè kan eléyìí tí wọ́n pè ní túnbọ̀ọ̀sì eléyìí tó súnmọ́ agbègbè Lake Chad ìyún ọ̀nẹ́ ní àti agbègbè kan eléyìí tí wọ́n pè ní Madara Hills ìyún nínú igbó Sambisa. wọ́n ní bó ni gómìnà Babangana Zulum bó ló ti mọ ọ̀rọ̀ yìí níbi tí ó ti ṣe bẹ́ẹ̀ tó ti ń fi ọ̀rọ̀ léde ìyún lánàá ọjọ́ Ẹtì Friday ìyún nílùú Maiduguri. òun náà ni gómìnà òun ló ṣe bẹ́ẹ̀ ló ti sọ di mímọ̀ ìyún fún àwọn ẹni tó jẹ́ alákòóso ìyún fún ètò ààbò Badaru Abubakar àti ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ ológun lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún General Christopher Musa. wọ́n ní gbogbo wọn pátá àti àwọn ọ̀gá ológun mìíràn òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe àbẹ̀wò sí lánàá ìyún nílùú Maiduguri tó sì ń sọ di mímọ̀ fún wọn wípé òun mọ̀ kẹ́fìn àwọn agbésùmọ̀mí yìí tán ti ń kórajọpọ̀ padà tó sì jẹ́ pé kínní ọ̀hún ìkórajọpọ̀ wọn òun náà ni ó ṣe bẹ́ẹ̀ ni ó mú ke ètò ààbò kó mẹ́ẹ̀ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà torí pé àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n tàdí mẹ́yẹ tí wọ́n lọ kórajọpọ̀ yìí wọ́n ní ìgbà tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n ò bá jáde báyìí wọ́n ní kò ní jẹ́ ìpínlẹ̀ Borno nìkan òní wọ́n ṣe ìkọlù ọ̀hún sí tó sì jẹ́ pé kò sí àsìkò kan eléyìí tí àwọn ọmọ ológun tí wọ́n bá ṣe àwọn iṣẹ́ ọmọ ológun wọn látàrí àwọn iṣẹ́ ọpọlọ àti àwọn ìpínlẹ̀ tí wọ́n bá gbà láti ọ̀dọ̀ àwọn aráàlú wọ́n ní wọn kì í ṣàbàdé agbègbè Túnbọ̀ọ̀sì yìí tó sì jẹ́ pé ibẹ̀ gangan òun náà ní àwọn ẹgbẹ́ agbésùmọ̀mí SWAP àti Boko Haram yìí àti àwọn míì òun náà ń kórajọ pọ̀ padà sí. wọ́n ní látàrí bí wọ́n ti ń kórajọ pọ̀ padà síbẹ̀ wọ́n ní gbogbo wọn pátá kì í ṣe wípé wọ́n kàn ń kórajọ pọ̀ síbẹ̀ tó sì jẹ́ pé àwọn kan wà tó jẹ́ pé wọ́n ń ṣe ìgbárùkùtì fún wọn láti ilẹ̀ òkèrè. wọ́n ní kì í ṣe ojú lásán òun náà ni wọ́n fi ń ṣe kínní ọ̀hún. wọ́n nígbà tí wọ́n bá ṣe ìkọlù eléyìí tí wọ́n bá ṣe láàrin ìlú tán òun náà ti bẹ́ẹ̀ náà tún padà sí agbègbè ọ̀hún. wọ́n ní bó ni wọ́n ti ń rí jíjẹ bó ni wọ́n ti ń rí mímu bó ni wọ́n ti ń rí wọ̀ bó ni wọ́n ti ń rí náà. wọ́n ní gbogbo ẹ̀ pátá ó sọ di mímọ̀ pé kò í ṣe wípé àwọn tó jẹ́ agbésùmọ̀mí ọ̀hún wọ́n ń ṣe iṣẹ́ kan tó jẹ́ ọrọ̀ ajé fún wọn tó ń pawó wọlé fún wọn àbí ta ló lọ ń rà ta ló lọ ń tà ní àwọn agbègbè ọ̀hún tó sì jẹ́ pé àwọn agbésùmọ̀mí yìí wọ́n rí àwọn nǹkan eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó ju ti àwọn tí àwọn wà nílùú gan lọ. wọ́n ní bóò ní kinní ọ̀hún bóò ní ó ti jẹ nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ yìí di mímọ̀. wọ́n ní ó jáde ìyàn látàrí bí ẹnìkan eléyìí tó jẹ́ awòye ìyàn nípa ètò ààbò ìyàn Bulama Bukati eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó fi ọ̀rọ̀ léde wípé ṣé ẹ rí àyípadà ojú ọjọ́ gbogbo bí nǹkan bá ṣe ń lọ yìí ní àwọn agbègbè òun náà ni òun ṣe bẹ́ẹ̀ lòun máa ń sọ jáde àwọn nǹkan kan àtàwọn nǹkan kan òun náà ló ṣe bẹ́ẹ̀ ló jẹ́ iṣẹ́ kan tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ti ń ṣe ìyàn ní àwọn ẹkùn kan ní àwọn abalabì kan tó sì jẹ́ pé gbogbo kinní ọ̀hún gbogbo bá ti ń ṣe ń bẹ̀ òun náà ni gbogbo ẹ̀ ń jáde ìyàn lórí àwọn ẹ̀rọ ayélujára ìyàn bíi TikTok nígbà tí wọ́n ṣíṣọ lójú ọ̀rọ̀ ilé tí Bulama ilé tó ṣe bẹ́ẹ̀ tó fi léde ọ̀hún òun náà ṣe àwọn iṣẹ́ alágbára kan láti ṣe bẹ́ẹ̀ láti ṣe àlàmì ìyàn sí àwọn agbésùmọ̀mí ilé tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ní wọ́n ń kóra jọ pọ̀ papọ̀ ọ̀hún tó sì jẹ́ pé wọ́n bá bí Bulama bó ṣe fi ọ̀rọ̀ ọ̀hún léde náà ni tó sì jẹ́ pé àwọn ń rọ àwọn ọmọ ológun láti ṣe bẹ́ẹ̀ láti ṣe àfikún iṣẹ́ wọn látàrí àti bẹ́ẹ̀ láti pinwọ́ àwọn ìkọlù àwọn ọmọ agbésùmọ̀mí yìí. wọ́n ní èyí ló ṣe bẹ́ẹ̀ ló jáde ìyàn bí ẹni tí ń ṣe sẹ́nitọ̀ Aliyu Ndume ní gúúsù ìpínlẹ̀ Borno bóyá kéde wípé àwọn ọmọ ogun 100 àti àwọn aráàlú eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ 200 òun ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti pa nípasẹ̀ ìkọlù àwọn Boko Haram àti àwọn agbésùmọ̀mí mìíràn ìyàn láàrin oṣù 6 tó sì jẹ́ pé àwọn fẹ́ ṣe àpérò lórí ẹ̀ bí kinní ọ̀hún bí ó ṣe bẹ́ẹ̀ bí ó ṣe jẹ́ rodò lọ́mú mi bí wọ́n ṣe bẹ́ẹ̀ bí wọ́n ṣe ìkọlù àti ìtúká ìyàn sí àwọn ikọ̀ agbésùmọ̀mí Boko Haram àti ISWAP eléyìí tó ṣe bẹ́ẹ̀ tí wọ́n kóra jọpọ̀ papọ̀ ìyàn ní ẹkùn tí wọ́n kóra jọpọ̀ ní agbègbè Túnbọ̀ọ̀sì ìyàn ní ìpínlẹ̀ Borno. wọ́n ní gómìnà Babangana Zulum olókè gbàjarì yìí jáde ìyàn sínú ìwé ìròyìn Daily Post lásìkò tí àwọn ọ̀gá ológun tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe àbẹ̀wò sí ní ìpínlẹ̀ Borno. ní ìtẹ̀síwájú àwọn ìròyìn agogo ọba ilé tí a kó wa lóòrọ̀ tòní jẹ́ mú eléyìí kí n fi káàdì rẹ̀ nínú ìwé ìròyìn The Punch
tó jáde lóòrọ̀ tòní ká tó ṣe bẹ́ẹ̀ ká tó mọ̀ dágbére fáínálì ìyẹn lórí ìròyìn lóòrọ̀ tòní wọ́n ní ẹni tó ti fìgbà kan rí jẹ igbákejì ààrẹ ìyẹn lórílẹ̀‐èdè wa Nàìjíríà Àtíkù Abubakar wọ́n ní ó ti bu ẹnu àtẹ́ lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìṣàkóso rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà fún àwọn ìkùnà láti ṣe bẹ́ẹ̀ láti bá àwọn èrò àwọn aráàlú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàdé wọ́n ní gbogbo bí ó ti ṣe bẹ́ẹ̀ bó ti ṣe ìṣàkóso òṣìjọba lórílẹ̀-èdè Nàìjíríà òun náà ló jẹ́ wípé kinní ọ̀hún kò tiẹ̀ ní àwọn ipa eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó ṣe tọ́ka sí wípé àwọn nǹkan tá a ti ṣe rèé àwọn nǹkan tá a ti ṣe rèé tí ó fi ṣe bẹ́ẹ̀ tí ó fi kéde tí ó fi ṣe ìpolongo ètò ìdìbò àtúndìbò ìyàn sípò ààrẹ gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ìyàn lọ́dún 2027 wọ́n ní Àtíkù ó ṣe bẹ́ẹ̀ ó tún sọ ọ̀rọ̀ kan di mímọ̀ wípé ṣe é rí gbogbo àwọn nǹkan ilé tí mo ṣe bẹ́ẹ̀ tí mo sọ yìí wípé àwọn kan wọ́n lọ sínú ẹgbẹ́ òṣèlú kan láti ẹgbẹ́ òṣèlú kan wọ́n lọ ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú mìíràn wọ́n ní kinní ọ̀hún kò sí wípé ẹnìkan òun náà ló ṣe bẹ́ẹ̀ ló ní ẹgbẹ́ òṣèlú kan wọ́n ní ẹni tó bá wù òun náà ló lè kúrò nínú ẹgbẹ́ òṣèlú kó lọ sínú ẹgbẹ́ òṣèlú míì torí pé ó ní ẹ̀tọ́ àti òmìnira láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kankan tó bá wù ú nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún sọ di mímọ̀ nínú ìwé ìròyìn ìyẹn ní ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ yìí òun náà ti sọ di mímọ̀ wípé gómìnà ìpínlẹ̀ Delta èèyàn gómìnà Sheriff Oborevwori àti ẹni tó ti fìgbà kan rí jẹ gómìnà ìyẹn ní ìpínlẹ̀ ọ̀hún ìyẹn gómìnà tó kú olóróyè ìyẹn ní ìpínlẹ̀ ọ̀hún Ifeanyi Okowa tó ti ṣe bẹ́ẹ̀ tó ti fi ìgbà kan rí jẹ igbákejì ẹni tó ń díje dupò ààrẹ ìyẹn nínú ẹgbẹ́ òṣèlú PDP ìyẹn lọ́dún 2023 wípé wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party lọ sínú ẹgbẹ́ òṣèlú tó ń ṣèṣàkóso ìyẹn lọ́wọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà All Progressives Congress wọ́n ní bákan náà ó ní ẹnìkan eléyìí tó jẹ́ ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin ìyẹn lórílẹ̀‐èdè wa Nàìjíríà láti ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn Olúwọlé Ọ̀kẹ́ wípé òun náà kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ tó sì darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ìyẹn lọ́jọ́rú Wednesday ọ̀sẹ̀ yìí bákan náà wọ́n ní Àtíkù ló bá ṣe bẹ́ẹ̀ ló bá fi ọ̀rọ̀ léde látàrí wípé òun ti ṣe bẹ́ẹ̀ òun ti dákẹ́ láti àsìkò ilé tí gbogbo àwọn rúgúdù yìí ìrọ́kẹ̀kẹ́ à ń kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú APC tó ti ṣe bẹ́ẹ̀ tó ti ń ṣẹlẹ̀ láti ọjọ́rú Wednesday ọ̀hún tó sì jẹ́ pé òun ò tí ì sọ̀rọ̀ òun ò fọ̀rọ̀ léde lórí kinní ọ̀hún wọ́n wá béèrè lọ́wọ́ òun pé ṣẹ́nu òun ò dùn sí ni lòun bá ṣe bẹ́ẹ̀ lòun bá fi ọ̀rọ̀ léde lánàá òde yìí tó sì ń sọ di mímọ̀ pé àwọn èèyàn tán ń béèrè wípé kí ni èrò òun lórí gbogbo tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú yìí tó sì jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ń fojú léde pé àwọn ń wá Àtíkù Abubakar kó fọ̀rọ̀ léde ìyẹn lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní ipò ọ̀hún òun náà ni òun fẹ́ sọ báyìí ibi tí òun dúró sí ibi tí òun fẹsẹ̀ sí àti ibi tí òun fọwọ́ sí òun lòun ó sọ báyìí wọ́n ní gbogbo à ń kó nu ẹgbẹ́ òṣèlú kan lọ sínú ẹgbẹ́ òṣèlú kan pàápàá jùlọ láti PDP lọ sí APC wọ́n ní kìíní ọ̀hún kò sí wípé èèyàn fẹ́ mọ̀ ṣègbèsẹ́yìn ẹgbẹ́ kan ju ẹgbẹ́ kan lọ wọ́n ní oníkálùkù òun náà ló ṣe bẹ́ẹ̀ ló ní ẹ̀tọ́ tiẹ̀ láti ṣe ohun tó bá wù ú láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kan tàbí láti sọ ọ̀rọ̀ tó bá wù ú sí ìta látàrí kíni látàrí ètò ìlànà ìṣèjọba eléyìí tá a ṣe bẹ́ẹ̀ tá ń lò lórílẹ̀‐èdè Nàìjíríà pé ìṣèjọba àwarawa náà la kún lò tó sì jẹ́ pé oníkálùkù ló ní ẹ̀tọ́ tiẹ̀ wọ́n ní lágbọ̀n bẹ́ẹ̀ òun náà ní kinní ọ̀hún òun ní Àtíkù ló ti ṣe bẹ́ẹ̀ ló ti ṣe àfihàn àwọn ihun tó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ àwọn àbùdá àti òpó eléyìí tó di ìṣèjọba àwaramú ìyẹn lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní àwọn èèyàn jẹ́ ọ̀kan bẹ̀ tó sì jẹ́ pé ìwé òfin náà òun náà jẹ́ ẹlẹ́ẹ̀kejì wípé ká ṣe ètò ìdìbò eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó mú yanyan àti àkọsílẹ̀ àti àkóyawọ́ wọn ní tí gbogbo ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ tó bá ti jọ darapọ̀ mọ́ra wọn ní kinní ọ̀hún ó ti mú yẹ̀sì lórílẹ̀‐èdè wa Nàìjíríà nù nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ tán ìyẹn lórí ètò ìṣèjọba àwarawa eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí ní dẹnukọlẹ̀ yìí lórílẹ̀‐èdè Nàìjíríà òun náà ni ó tún ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ di mímọ̀ pé òun ò ní nǹkan kan àbí òun ní inúnibíni sí ẹnìkan àbí òun bá ẹnìkan jà wọ́n ní kinní ọ̀hún èèyàn oníkálukú òun náà ló ní ẹ̀tọ́ láti ṣe ẹgbẹ́ òṣèlú tó bá wù ú nígbà tí ó fi gbogbo èyí tí ó fi léde tán òun náà ni Àtíkù Abubakar ló bá padà sẹ́wọ́ ẹ̀yìn pé òun bu ẹnu àtẹ́ òun ṣe bẹ́ẹ̀ òun bolo àwọn tí ó ṣe bẹ́ẹ̀ tó ń rojú ìyẹn sí òun lásìkò tí òun lọ ṣe àbẹ̀wò ìyẹn sí ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyẹn ààrẹ Muhammadu Buhari
tó sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ tí ò tọ́ tí wọ́n ń sọ sí òun. Wọ́n ní Àtíkù Abubakar òun náà bá bẹ̀rẹ̀ sí kọjú sí wọn báyìí wípé ṣé ẹ rí o ó tán àbí ò tán amírin dátẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó ń fi ojoojúmọ́ pa gbogbo èèyàn nílùú. Wọ́n ní kìíní ọ̀hún ṣó yẹ kó rí bẹ́ẹ̀ lásìkò ilé tí a wàyé ẹ rí i pé kìíní ọ̀hún èso ó ti padà wá pajúdà ó ti ṣe bẹ́ẹ̀ ó ti ń lájá báyìí. Wọ́n ní kìíní ọ̀hún ṣó yẹ kó rí bẹ́ẹ̀ lásìkò tí ẹ̀yin ṣe bẹ́ẹ̀ tẹ́ ń bu ẹnu àtẹ́lu òun pé òun lọ ṣe àbẹ̀wò sí ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n níṣẹ́ rí Muhammadu Buhari tẹ́ ẹ rí hùn yàtọ̀ fún pé ó ti jẹ́ adarí lórílẹ̀‐èdè wa Nàìjíríà tẹ́lẹ̀. Wọ́n ní kìíní ọ̀hún ó tún jẹ́ èèkàn gbòógì eléyìí tí èèyàn lè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ tó ṣe pàtàkì ìyàn nínú ètò àti ìlànà òṣèlú lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Wọ́n ní tẹ́ ẹ bá rántí tẹ́ ẹ bá gbàgbé lásìkò eléyìí tí àwọn ẹgbẹ́ alátakò tán bẹ̀rẹ̀ sí ní darí papọ̀ ìyàn lọ́dún 2013 láti ṣe bẹ́ẹ̀ láti mú ẹgbẹ́ òṣèlú kan jáde ìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ní àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò ọ̀hún lásìkò ọ̀hún gbogbo wọn pátá òun náà ni wọ́n jáde tán tú yàyà láti ṣe bẹ́ẹ̀ láti ṣe àwọn ìwádìí ṣèbéèrè lọ́wọ́ àwọn ẹni tó jẹ́ àgbààgbà lórílẹ̀‐èdè Nàìjíríà tán sì ṣe àbẹ̀wò sí ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́. Wọ́n ní wọ́n ṣe àbẹ̀wò ìyàn sí Babangida lásìkò ọ̀hún wípé bó láti lè rìn bó láti lè tọ́ ìyàn látàrí wípé wọ́n fẹ́ ṣe àgbékalẹ̀ ẹgbẹ́ kan eléyìí tí ó sì jẹ́ pé àwọn ẹgbẹ́ alátakò òun náà ni wọ́n kóra jọ papọ̀ ìyàn lásìkò ọ̀hún. Wọ́n ní gbogbo àwọn ìbéèrè àti àbẹ̀wò eléyìí tí wọ́n ṣe sí àwọn èèyàn aráàlú adarí ìlú lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí ọ̀hún. Wọ́n ní ṣe a lè bu ẹnu àtẹ́lù tó sì jẹ́ pé bí òun náà ti ṣe bẹ́ẹ̀ tí òun ṣe àbẹ̀wò sí Buhari ìyẹn nípínlẹ̀ Kaduna. Wọ́n ní kò sí ní tó wà ń bẹ̀ kò sí ní tó burú ń bẹ̀ nígbà tí ó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé gbogbo èèyàn ló ní ẹ̀tọ́ àti òmìnira láti ṣe ohun tó bá ṣe bẹ́ẹ̀ tó bá wù ú wípé òun fẹ́ darapọ̀ mọ́bì kan ẹgbẹ́ tí òun fẹ́ ṣe rèé tó sì jẹ́ pé oníkálùkù òun náà ló yẹ kó máa bọ̀wọ̀ fún ẹ̀tọ́ tí a ní gẹ́gẹ́ bí olóṣèlú lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Nígbà tí Àtíkù Abubakar tó ṣe bẹ́ẹ̀ tó tẹ̀ sọ́wọ́ wájú oníṣẹ́ rí lásìkò tí àwọn adarí nínú ẹgbẹ́ òṣèlú PDP tán bá jókòó lọ́jọ́ ń fi ife kan náà mu tíì pẹ̀lú àwọn tó jẹ́ adarí nínú ẹgbẹ́ òṣèlú APC pàápàá jùlọ ẹni tó jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì ṣe bẹ́ẹ̀ tó ń dúnàádúrà pé bóò ní kinní ọ̀hún bóò ní ó ti jẹ wọn ní oníkálùkù gẹ́gẹ́ bí òun ti wí tẹ́lẹ̀ tóun ó sì dúró lórí ẹ̀ pé oníkálukú náà ló ṣe bẹ́ẹ̀ ló ní ẹ̀tọ́ láti ṣe ohun tó bá wù ú lábẹ́ ètò èyí pé mo fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kan. Wọ́n ní kìíní ọ̀hún lásìkò tí òun ṣe bẹ́ẹ̀ tí òun nawọ́ sí Peter Obi pé mọ́ bọ̀jà jọ ṣe papọ̀ El-Rufai tí òun ṣe bẹ́ẹ̀ tí òun nawọ́ sí tí òun sì lọ ṣe àbẹ̀wò sí Buhari ní ìpínlẹ̀ Kaduna láti ṣe bẹ́ẹ̀ láti mú kí ẹgbẹ́ òṣèlú alátakò eléyìí tí òun fẹ́ gbé kalẹ̀ láti tako ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyẹn lọ́dún 2027 tí òun ṣe bẹ́ẹ̀ tí òun nawọ́ sí àwọn tóun nawọ́ sí yìí tí òun sì ṣe àbẹ̀wò. Wọ́n ní báwo ni kìíní ọ̀hún báwo ló ti wá di wípé àwọn kan wà mọ́ dìde tán mọ́ bẹnu àtẹ́lu òun láti mọ̀ síbẹ̀ láti mọ̀ sọ àwọn ọ̀rọ̀ tí ò tọ́ sí òun. Wọ́n ní igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún òun náà ló ṣe bẹ́ẹ̀ ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ pé òun sì wà lórí ẹsẹ̀ òun tóun ó ṣe àgbékalẹ̀ ẹgbẹ́ alátakò eléyìí tí ó mọ̀ síbẹ̀ tí ó mọ̀ tako ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyẹn lọ́dún 2027 tó sì jẹ́ pé kinní ọ̀hún gan ìdíje pé à ń dupò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí òun ti ń gbé ẹgbẹ́ alátakò kalẹ̀. Wọ́n ní ìdíje ọ̀hún òun náà ló jẹ́ struggle ìyẹn láàrin àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà àti ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní gbogbo kinní ọ̀hún òun náà ni Àtíkù Abubakar òun ló sọ di mímọ̀ ìpè iṣẹ́ rí òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn tó kù nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. Wọ́n ní tí òun bá rí wọn lọ́la òun ó kí wọn gẹ́gẹ́ bí aráàlú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ náà ni lágbọ́n bẹ́ẹ̀ òun ni mo ti rí ìròyìn kan eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó ní í ṣe pẹ̀lú ẹni tó jẹ́ adarí ìyẹn nínú ẹgbẹ́ òṣèlú New Nigerian People's Party ìyẹn tó ti fìgbà kan rí jẹ́ gómìnà ìyẹn ní ìpínlẹ̀ Kano Rabiu Kwankwaso. Wọ́n ní iṣẹ́ rí lọ́wọ́lọ́wọ́ ilé tí àwàyé. Wọ́n ní Rabiu Kwankwaso àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ New Nigerian People's Party NNPP òun ni wọ́n ti wà nípò wípé wọ́n ń ṣe àgbéyẹ̀wò pé ẹgbẹ́ òṣèlú wo ni ká lọ o ẹgbẹ́ òṣèlú wo ni ká darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú wo ni kí a ṣe ìgbárùkùtì fún. Wọ́n ní látàrí ọ̀rọ̀ kan eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó jáde ìyẹn ipasẹ̀ ẹnìkan eléyìí tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún eléyìí tó lọ́rìn dáadáa. Wọ́n ní ó sọ di mímọ̀ pé ṣíṣe àkójọpọ̀
àbí ìgbárùkùtì ìyún fún ẹgbẹ́ òṣèlú kan tàbí ẹgbẹ́ òṣèlú kan ní ká darapọ̀ mọ́. Wọ́n ní òun náà ni àwọn ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ lọ́wọ́ nínú ẹgbẹ́ òṣèlú New Nigerian People's Party bí àwọn tí ń ṣe àgbéyẹ̀wò pé ẹgbẹ́ òṣèlú APC òun ni káwọn darapọ̀ mọ́ ni àbí Àtíkù àti ẹgbẹ́ òṣèlú alátakò ilé tí ó gbé kalẹ̀ òun ni káwọn darapọ̀ mọ́. Wọ́n ní wọn tí ì ṣe àrídájú ìyún lórí kinní ọ̀hún tó sì jẹ́ pé ní kò pẹ́ yìí Kwankwaso àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ New Nigerian People's Party wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kan tí àwọn ò sì ní díje ìyún bí àwọn ti díje dupò ààrẹ ìyún ní inú ẹgbẹ́ òṣèlú NNPP bí nínú ètò ìdìbò tó kọjá lọ́dún 2023. Wọ́n ní ṣùgbọ́n bí ètò òṣèlú bí ó ti ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn wà lórí wípé àwọn fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC tàbí kí àwọn ṣe bẹ́ẹ̀ kí àwọn tẹ̀lé ìgbárùkùtì ẹgbẹ́ òṣèlú alátakò eléyìí tí Àtíkù léwájú tí El-Rufai bẹ́ńbẹ́ àti àwọn míì lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìròyìn ọ̀hún inú ìwé ìròyìn The Punch tó jáde lóòrọ̀ tòní òun náà ló wà. Tẹ́yìn bá wá fẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ kà sọ́wọ́ wájú ẹ lọ sójú ewé 4 nínú ìwé ìròyìn Saturday Punch tó jáde lóòrọ̀ tòní. Ní àyín òun náà ni màá ti láǹfààní láti mọ̀ ṣe ẹnu ní déédéé síbi ibi tá a bá kìíní ọ̀hún dé ìyẹn lóòrọ̀ tòní. Àwọn ìròyìn eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó ṣúyọ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa òun náà mú láǹfààní láti mú wa fún yín yìí. Àsìkò ń bọ̀ níkànnì Ìdẹ̀ra 105.3 FM táwọn ṣe àgbéyẹ̀wò àwọn ìròyìn tá a bá láǹfààní àti kà bó ṣe ń ṣẹlẹ̀ lágbègbè wa ni o lágbọn òṣèlú ni o jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ka ètò ọrọ̀ ajé àti àwọn ẹ̀ka míì òun náà láàmú láǹfààní láti mọ̀ ṣe àgbékalẹ̀ àwọn ètò lórí gbogbo kìíní ọ̀hún tí àwa aráàlú tá sì láǹfààní láti mọ fọ̀rọ̀ jomitoro rẹ̀ gẹ́gẹ́ bá ti ń láǹfààní àti kà á sétí ìgbọ́ ti yẹn ẹ wò ó títí ìgbà míì táwọn láǹfààní láti pàdé ara wa ìyẹn lórí ètò ìròyìn agogo ọba níkànnì Ìdẹ̀ra 105.3 FM Tolúlọpẹ́ òun ló kọ mi tí n bá ti dìde báyìí táago 11 tó bá ti láǹfààní àti pàdé lù òun lẹ́mọ̀ pàdé ọ̀rẹ́ mi àtàtà Elder of Sport lórí ètò Já Wọn Sí. Ẹ má gbàgbé láyọ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ gẹ̀rẹ́gbẹ́ ògbìnná alágbà yóò gbé nǹkan àánú níkànnì yìí ní ìlú Ọ̀tàn Ayégbàjò. Ó dàbọ̀. ọ̀tún lọ́jọ́ yọ ọ̀tún lòórùn náà ìkànnì Ìdẹ̀ra 105.3 FM ìkànnì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wó bọ̀ ẹ máa gbọ́ wa nṣó. bí mo bá là bí mo bá lówó màá rántí